Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Èmi ọmọ yín náà ni o, àbúrò yín. Àrólé bàbá tẹ́ntẹ́yìn, Olú Mike Ọbalọ́lá JP, ajìjàǹgbara fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá, ìránṣẹ́ àwọn onílẹ̀. Mo kí yín o, ẹ̀yin ọmọ aládé. Orí ètò ẹgbà yíyẹ̀wò, ẹ bá wa dá sí náà láwa o. Níbi tá a ti mú fídíò wá, tí ẹ̀yin náà wò pé ohun tí Táyé sọ yẹn kò bá mi lára mu. Ohun tí mo sọ yìí gangan ni mo rí nínú fídíò yìí. Orí ètò tá a ti ń fi ọ̀rọ̀ jobi toro ọ̀rọ̀. Orí ètò tá a ti ń mọ bó ṣe ń lọ nílẹ̀ Yorùbá. Orí ètò tá a ti ń kọ̀rẹ́ẹ̀tì àwọn àṣìṣe wa. Orí ètò tá a ti ń bára wa sọ̀rọ̀ bí ọmọ ìyá. Orí ètò náà lẹ́wà. Mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Ẹ̀yin èèyàn mi, òjíṣẹ́ Ọlọ́run kan ló jáde o. Ẹ̀yin èèyàn mi, bàbá yìí short video ni. Ó ní kí Pastor Adébóyè kó súnmọ́ bí òun ní information fún, òun ní mẹ́sẹ̀jì fún, àtàwọn pásítọ̀ mìíràn tí arákùnrin wa yìí tó tún sọ. Ẹ farabalẹ̀ ẹ̀yin èèyàn mi, ẹ farabalẹ̀ dáadáa. Ẹ bá mi gbọ́ nǹkan tí pásítọ̀ yìí sọ. Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun rán mi sí yín lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá, lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Ìgbàgbọ́ mi dúró lórí ẹ̀jẹ̀ àtòdodo Jésù, kò jẹ́ gbẹ́kẹ̀lé ohun kan lẹ́yìn orúkọ ńlá Jésù. Mo dúró lé Kristi àpáta, ilẹ̀ mìíràn ìyanrìn ló jẹ́. Mo dúró lé Kristi àpáta, ayérayé, ilẹ̀ mìíràn ìyanrìn ni. Bí Olúwa ti ń bẹ, bí ẹ̀mí rẹ̀ ti ń bẹ, àsọtẹ́lẹ̀ àti ohun tí Olúwa fi rán mi láàárọ̀ yìí lórúkọ Jésù kó di mímú ṣẹ. Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ó rán mi níṣẹ́. Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ó rán mi níṣẹ́. Iṣẹ́ tí Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun rán mi, ìwé Ezekiel chapter 33 láti verse 1 to the end. Ezekiel chapter 33 verse 1 to the end. Òun ni Olúwa fi rán mi sí bàbá Adébóyè àti bàbá Kúmúyì. Olúwa kò rán mi sí àwọn olóṣèlú, ṣùgbọ́n Olúwa rán mi sí bàbá Adébóyè àti bàbá mi Kúmúyì, bàbá mi Adébóyè. Wòlíì kékeré àti wòlíì ńlá. Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun rán mi sí yín lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá, lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Olúwa rán mi sí yín. Olúwa ní kí n sọ fún yín wípé, Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ní kí n sọ fún yín wípé, bàbá, ìbáà jórí àwẹ̀ lẹ́wà báyìí, ìbáà jẹ́ ìsọ̀ òru, ìbáà jẹ́ àwọn ìpàdé àdúrà kan tó ní agbára lẹ́wà lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Olúwa rán mi sí yín wípé kí ẹ̀yin àti bàbá Kúmúyì, bàbá mi Kúmúyì, bàbá mi Adébóyè, bàbá mi Kúmúyì. Olúwa rán mi sí yín wípé èdìdí mẹ́rin ni Ọlọ́run fi rán mi níṣẹ́. Èdìdí mẹ́rin yìí ó túmọ̀ sí wípé ọjọ́ mẹ́rin oṣù mẹ́rin ọdún mẹ́rin, kò jù bẹ́ẹ̀ yẹn lọ. Olúwa ní kí n sọ fún yín wípé ẹ gbé òróró tó wà ní inú ìgò. Olúwa ní kẹ́ lọ fi anointing igun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá. Olúwa ní kẹ́ lo òróró tó wà ní inú ìgò pẹ̀lú èdìdí ẹ̀yà Jákọ́bù 12 tí wọ́n ń pè ní òkúta fífún 12. Olúwa ní kẹ́ pín òkúta fífún yìí ní mẹ́ta kẹ́ gbàdúrà sí orí ẹ̀ pẹ̀lú Psalm 24.
kẹ́ anointing ilẹ̀ Yorùbá ní igun mẹ́rẹ̀ẹ̀rin wípé ẹ fẹ́ ìtàjẹ̀sílẹ̀, ẹ fẹ́ ogun. Eléyìí mi ò rán ara mi níṣẹ́ o, kì í ṣe wípé bóyá kán lè rí mi tàbí pé bóyá kéèyàn kan lè mọ̀ mí. Ó ṣeéṣe kí n má dárúkọ mi, ó dẹ̀ ṣeéṣe kí n má pe fóònù nọ́mbà mi. Òkúta fífún 12 tí àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n kó jáde láti inú odò Jọ́dánì tó jẹ́ òkúta ìrántí nígbà tí Ọlọ́run pín omi Jọ́dánì níyà fún wọn. Òkúta fífún 12 yìí Olúwa ní kẹ́ pín ní mẹ́ta níbi tẹ́ bá ti fẹ́ fi ṣe àdúrà sí igun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá. Tẹ́dẹ̀ anointing pẹ̀lú Psalm 24. Tẹ́ gbójú yín sókè ọ̀run wípé Ọlọ́run àwọn bàbá mi ò fẹ́ ìtàjẹ̀sílẹ̀ ní ilẹ̀ Yorùbá, bẹ́ẹ̀ sì ni a ò sì fẹ́ ogun ní ilẹ̀ Yorùbá. Olúwa náà ó máa bojú àánú wọlẹ̀. Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun náà ó máa bojú àánú wọlẹ̀. Tẹ́ ẹ bá ṣe eléyìí, Olúwa náà ó máa béèrè lọ́wọ́ yín. Olúwa ní kí n bàbá mi Adébóyè, bàbá mi Kúmúyì àti rán mi sí yín. Mo jíṣẹ́ ọrùn mi mọ́, ọrùn mi mọ́, ọrùn mi mọ́, ọrùn mi mọ́. Orúkọ mi ni Prophet Taiwo Victor. Ọrùn mi mọ́ torí ìṣẹ̀lẹ̀ yìí kò gbọ́dọ̀ ṣẹlẹ̀. Igun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá, èdìdí ẹ̀yà Jákọ́bù 12 ẹ mú dání, ẹ pín ní mẹ́ta síbẹ̀, ẹ ọ̀dẹ́nẹ̀, ẹ fi gbàdúrà lórí iṣẹ́ tí àwọn ọ̀tá tó fẹ́ kógun jà ilẹ̀ Yorùbá tí wọ́n ti rì mọ́lẹ̀. Àwọn Islamic country, iṣẹ́ tó ti rì mọ́lẹ̀, àwọn bòròrò iṣẹ́ tó ti rì mọ́lẹ̀ torí pé kípa àwọn kó bá lè ká ilẹ̀ Yorùbá láti gba ilẹ̀ Yorùbá pátápátá. Olúwa ní kẹ́ lọ bà iṣẹ́ yẹn jẹ́ wípé wọ́n á di aláìní agbára. Gbogbo ohun tí wọ́n ti rì mọ́lẹ̀ ó máa bàjẹ́. Ẹ jọ̀ọ́ bàbá mi Adébóyè àti bàbá Kúmúyì nìkan ni mo fẹ́ kẹ́ bá mi share program yìí fún, torí wípé kí àṣírí kó má bàa túlé ọ̀tá lọ́wọ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe máa bá mi share ẹ̀ débi pé bàbá mi Kúmúyì, bàbá mi Adébóyè máa gbọ́, ó ṣe pàtàkì torí pé àti rí wọn ó wà difficult fún mi. Please and please, Olúwa tú àṣírí ohun tó ń bọ̀ wá ṣẹlẹ̀. Bóyá ilẹ̀ Yorùbá wọn ò ní pín, ẹ gbàgbé nípa ẹ̀. Ilẹ̀ Yorùbá máa pín. Olúwa ní kò sí ọgbọ́n tẹ́ ẹ máa rí dá sí, kò sí iye àwẹ̀ tẹ́ ẹ lè gbà lórí ẹ̀ tílẹ̀ Yorùbá ò ní pín. Ṣùgbọ́n ìtàjẹ̀sílẹ̀ máa pọ̀, ó máa wà. Ṣùgbọ́n ọ̀nà tí ìtàjẹ̀sílẹ̀ kò ṣe ní pọ̀, tí kò ṣe ní wà, ó ní Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ti fi rán bàbá Kúmúyì, bàbá Adébóyè wípé kí wọ́n lọ ṣe sígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá. Torí àwọn nǹkan kan máa ṣẹlẹ̀ láìpẹ́ yìí. Àwọn olóṣèlú máa fẹ́ lu ọwọ́ agbára, wọ́n fẹ́ kó àwọn àmì jáde láti fi dẹ́rù bà àwọn ènìyàn. Ṣùgbọ́n àwọn ènìyàn ò ní gbà, bẹ́ẹ̀ sì ni àwọn ènìyàn ò ní gbọ́. Síbẹ̀ ibi tí wàhálà ti máa dé rèé. Ẹ jọ̀ọ́ Ọlọ́run á ràn yín lọ́wọ́. Ẹ rí i pé mi ò pe fóònù nọ́mbà mi síta kí ẹ má bàa rò pé bóyá torí pé kán bàa lè rí mi ni mo ṣe record àtọ̀. But mo ní orí ọ̀fẹ́ àti sọ orúkọ mi ni Prophet Taiwo Victor or Prophet Taiwo Alaba. Tàbá sásì mi lórí Facebook ẹ máa rí mi bẹ́ẹ̀. Tó bá ní anything comment ẹ jẹ́ kí n gbọ́. Ṣùgbọ́n ẹ gbọ́ o, mi ò rán ara mi níṣẹ́. Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun tí mò ń bá ṣiṣẹ́ tó nu mẹ́ra àti ẹ̀jẹ̀ mi, òun ló rán mi níṣẹ́. Mo dẹ̀ jíṣẹ́ tó Olúwa rán mi. Á dára fún yín. Thank you. God bless you. Gbogbo ẹ̀yin olóṣèlú wa, ẹ ò ní rà ní fẹsẹ̀ sí o, orí yín ò ní gbà bọ̀dè. Gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run, orí yín ò ní gbà bọ̀dè o. Gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ń jà fún ilẹ̀ Yorùbá, lágbára Ọlọ́run Olódùmarè, orí yín ò ní gbà bọ̀dè o. Àrífẹ́nikẹ́ni ṣàwátì nínú yín. Gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ẹ wà lálàáfíà, àtọmọdé àti àgbà. Ó súre fún yín o lórúkọ Jésù. A ò ní pàdánù ara wa o, a ò ní pàdánù ọmọ, a ò ní pàdánù aya o. Lágbára Ọlọ́run bá ṣe ń jáde lọ, bá ṣe máa wọlé, a ò ní wọṣọ ẹ̀jẹ̀ wọlé, a ò ní wọṣọ ẹ̀jẹ̀ jáde o. A dára fún yín o. Orúkọ mi nílẹ̀ kan sí ni Prophet Taiwo Victor. Ẹ lè fi Àlàbá síwájú ẹ̀. Thank you.
God bless you. ẹ̀yin èèyàn mi fídíò náà lẹ ṣe wò tán yẹn kí lẹ rí sọ sí i abala ẹgbà yíyẹ̀wò ẹ bá wa dá sí òun náà la wà yìí mọ́mì dádì mi ẹ sọ lé kí ni nǹkan tó wà lọ́kàn yín yálà ẹ fẹ́ bá arákùnrin wa yìí ẹ fẹ́ bá sọ̀rọ̀ ní ẹ má gbàgbé o káwọn èèyàn kan tó wo fídíò kọ́mẹ́ǹtì náà kọ́kọ́ máa ń kà o ó ti yé ẹ bá wa sọ lé ẹ ṣé mo dúpẹ́ o Oòduà gbè wá kò ní gbé ọ̀dàlẹ̀ ẹ má gbàgbé ẹ bá mi share ètò yìí ẹ bá mi love ẹ bá mi like ẹ subscribe sórí YouTube channel yìí kẹ́yìn náà lè máa mọ bó ṣe ń lọ nílé àti lókè òkun ní pàtàkì lórí Yorùbá Nation wa kẹ́ ẹ lọ mọ bí tá a bá ṣe dé ẹ ṣé mo dúpẹ́ thank you bye bye. Mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtànṣán oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo pinnu láti fìmọ̀ ṣọ̀kan fún ìlọsíwájú ìran Yorùbá. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọkàn ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, ìran Yorùbá, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà.